wa ní gbogbo kíbi tí a bá ti láǹfààní láti gbọ́ mi. Ẹ wò ẹ má jẹ́ ká tanra wa. Ẹ mọ ọmọ òtúfẹ̀ gbogbo ọmọ Yorùbá níbikíbi tá bá wà, especially àwọn tó wà nílé. Ẹ lọ dira yín, ẹ ṣe nǹkan sí ara. Ẹ jẹ́ ká yé tanra wa jẹ́ o. Ẹ jẹ́ ká yé tanra wa jẹ́ o. Ẹni tí Fúlàní bá ká mọ́ lọ́nà oko tó ṣaládàá tó wọlé á jẹ́ pé ó kú gbé nìyẹn. Ẹ lọ dira yín, Ọlọ́run gbọ́. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ, òjíṣẹ́ Ọlọ́run lélẹ́yìí o, pásítọ̀. Nígbà táwọn pásítọ̀ bá mọ nǹkan wọ̀nyí tó ń mewé tó ń megbò tó ń dẹ̀ mọ ìwúlò ẹ̀, ọ̀tọ̀ ni kéèyàn mewé kéèyàn megbò. Bàbá yìí mewé ó megbò, ó mọ ìwúlò ẹ̀, ó mọ ìwúlò ewé àtegbò. Ẹ wá ẹ wò ẹ lọ mú báírò, ẹ lọ mú ìwé, ẹ mú gègé àti tákàdá kẹ́ máa kọ́lẹ̀ gbogbo nǹkan tí bàbá yìí sọ, especially ayẹta. Oògùn ayẹta wà nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ mi báyìí. Mo ń fojú kan wo bọ́ọ̀yìn Arsenal àti Atletico Madrid. Ẹ wò ẹ jẹ́ ká lọ mú gègé àti tákàdá ká kọ́lẹ̀. Ẹ má yẹ ká fi ṣeré o. Gbogbo ẹ̀yin akọni ẹ lọ ṣe àwọn nǹkan wọ̀nyí sára. Mo ní àwọn èèyàn kọ̀ọ̀kan tó wà ní iṣẹ́ ọlọ́pàá, mo máa ń wò wọ́n pé ṣáwọn eléyìí ní nǹkan sára ṣá. Ẹni tó bá ń ṣiṣẹ́ ọlọ́pàá Nàìjíríà tó fojú lásán ṣe tó gbójú lé ìbọn tó wà lọ́wọ́ ẹnìkan, ó fẹ̀mí ara ẹ̀ ó fi ń wéwu, ó fẹ́ mú ara ẹ̀ ń wéwu ni, kì í ṣe pé tẹnu. Àbí ó wà ní civil defence, ó ṣáà ń gbé ìbọn sọ́wọ́, ẹni yẹn ń fẹ̀mí ara ẹ̀ ń wéwu ni o. Ẹ ṣe nǹkan sára yín o. Ẹ má fẹ̀mí ara yín wéwu o. Ẹ má fẹ̀mí ara yín wéwu rárá àti rárá. Arsenal ti score. Àwọn disqualify go yẹn. Ẹ má fẹ̀mí ara yín wéwu. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ wo, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá yìí. Tí ò sáyè wà lọ wá olú ọ̀gán dóńdó orí ẹ̀ pátápátá yẹn wà gé. Wà wá lọ sí powder. Tó bá lọ sí powder tán, wà wá lọ wá ẹyin òróró. Ẹyin clean one 7. Wà wá gbé àárín ilé yẹn. Wà da powder yẹn sí. Wà kó ẹyin yẹn sí. Wà wá gbàdúrà pé olú ọ̀gán yẹn wọn ò já cement, wọn ò já irin, wọn ò já anything, wọn dẹ̀ kọ́. Àṣẹ tó fáwọn èèyàn tó fi ṣe gbé àwọn èèyàn tó yẹ kó gbówó lé mi wá, máa pè wá o. Wọ́n pè wá bọ̀ tọ́jọ́ tó bá máa kó síbẹ̀, o gbọ́dọ̀ ṣe sàárà. Tí o bá ti ní ọṣẹ kan wà tí máa ń tà, àti next week la fẹ́ máa tà fún Nigerians. For the past 30 years, àtà fẹ́ ní Nigerians. Àfàwọn tó bá wá bí. Then again, tí mo bá wo orí ewé ìgbà míì, mo mọ nǹkan tó ń fi ewé ṣe. Ẹnìkan tó fi 2 bag of rice ránṣẹ́ àti ìlọgbà o. Àbèrè 24 àti bó ṣe lọ tó gbẹ yẹn wàá dà sínú Coca-Cola 50 cl wàá dé àgbẹ̀ síbì kan. Tó bá ti pé 3 days wàá wá tu. Wàá máa mú láàárọ̀, ọ̀sán àtàlẹ́ tó bá chronic. But after 1 week, pressure yẹn máa padà sí 110 and 90, 70. That cures high blood pressure. Nẹ́tọ̀ òbádẹ́ tó fẹ́ lò yẹn kẹrẹ, ewé Ìjẹ̀bú tí ó ní funfun lórí yẹn, wàá já. Tó bá ti já tán, àti wàá já ewé tábà àti àlùbọ́sà funfun. Wàá blend méjèèjì pọ̀ kó lè yá, wàá da omi ọsàn àti omi sí, wàá fi ṣe, wàá yọ kúrò, pèsè kẹ́ẹ̀gì gbogbo pàdé kankan lẹ̀, torí ó máa kán, so kò máa mu tí kọ́ọ̀pù kan láàárọ̀ lálẹ́. O gbọ́dọ̀ mójú 2 weeks o, BP ti lọ. Blood pressure náà yẹn náà tó wà. Ẹ̀sà ó ti lọ. Then tó bá dẹ̀ tún mú ọ̀tá inú ìrókò. Ọ̀tá inú ìrókò. Bẹ́ẹ̀ni, tó bá dẹ̀ tún ṣe pẹ̀lú ẹ̀yin ọsàn green àti ewé sandpaper tó máa fi fọ́ ewé ìpín tó bá blend gbogbo mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ tó ń bù sẹ́nu lójoojúmọ́ tó bá jáde bẹ́ẹ̀ ni pé èèyàn mu snuff ká torí 2 weeks 3 weeks diabetes ti lọ. Bàbá kí ló ń jẹ́ ọ̀tá inú ìrókò? Tá bá dé ìrókò tó bá dé abúlé ìrókò máa wọ abúlé ìrókò yìí lọ. Jẹ́rí nǹkan
Hallelujah. Hallelujah. So these are things that is in the brain. Then nínú àwọn wọ̀nyí náà ń sìn ewé kan wà tó ń pè ní ewé erin tí o bá ti já tó bá fi omi ògì sí kò sí bí obìnrin yẹn ṣe lè máa wá oyún tọkọ ẹ bá ti wà òkè ó máa lóyún. Ewé erin. Bẹ́ẹ̀ni then ewé yẹn kẹrin tó mú tó fi ṣe bulletproof wọn á yẹn bọ irọ́ ni wọn tẹ ní ronú àti yẹn bọ then ẹ̀pà tó rí yẹn ẹ̀pà tó ní èso mẹ́ta ọmọ mẹ́ta náà kò lè try ẹ̀ kò ṣí kò fi píìnì mú tààrin yẹn kò fi sí àánú ọ̀fun ẹ lọ kó gbé mi. Pẹ̀lú píìnì. no wà á yọ kúrò kò gbúdọ̀ kan ẹyin yẹn wà á drop ẹ̀ wà á gbé mi. ìyẹn èso yẹn ni omi kò mú píìnì o torí o lè ní oró mẹ́tẹ̀ẹ̀ta. ẹ wá yọ tààrin yẹn so wọ́n wá mú ojú ológbò wàá fi replace ẹ̀ wọ́n wá fi òwú funfun àti dúdú wàá fi wé o lè mú lọ sọ́dọ̀ mọ́là kan fàwọ́ sí wàá ní I love Jesus ayé ò gbádùn ariwo ti pọ̀ jù wàá fi kọ́rùn a máa fi kàn káàkiri tó bá fẹ́ test ẹ̀dìyẹ tó bá fẹ́ pa ní weekend so mọ́ lápá kó wá gbé sílẹ̀ kó da agbọ̀n sí kó wá finá sí agbọ̀n yẹn pẹ̀lú ẹ̀ adìyẹ á máa rìn bọ̀ wọ́n ju ẹ̀ ó láti fèsì ẹni tó bá ń bọ̀ onírí mọ̀ ẹ̀ mọ́. Bàbá. ó ti sókè ṣe rí ẹ̀pà. ó sọ pé ó ti wà òkè nǹkan tẹ́mi ń sọ tó sọ pé àti níláárí inú mi ló wà. Àkàmọ́ra. What you are going to become is in you. Because it said in the book of Proverbs 3 verse 14, 15, 16 only what you are going to become is in your life, in your left hand. Then the numbers of days you are going to spend on heaven is this. Then tó bá kọ́lé o fẹ́ kọ́ chọ́ọ̀chì ó le jù tí ò sáyè wàá lọ wá olú ọ̀gán dóńdó orí ẹ̀ pátápátá yẹn wàá gé wàá wá lọ sí powder tó bá lọ sí powder tán wàá wá lọ wá ẹyin òróró ẹyin clean one 7 wàá wá gbẹ́ àárín ilé yẹn wàá da powder yẹn sí wàá kó ẹyin yẹn sí wàá gbàdúrà pé olú ọ̀gán yẹn wọn ò já cement wọn ò já irin wọn ò já anything wọn dẹ̀ kọ́ àṣẹ tó fáwọn èèyàn tó fi ṣe gbé àwọn èèyàn tó yẹ kó gbówó lémi wá má pè wá o wọn pè wá bọ̀dọ̀ ọjọ́ tó bá máa kó síbẹ̀ o gbọ́dọ̀ ṣe sàárà kí ló máa fi ṣe sàárà ewúrẹ́ nǹkan tó gbélé o ti fẹ́ gbélé nìyẹn. Ilé tí mo kọ́ kí mo gbé mi. ẹ sà but torí wọn máa tún máa sọ̀rọ̀ ara àdá lórí ìkíní sí. Bàbá àwọn èèyàn tiẹ̀ ń dúpẹ́ wọ́n yìn yín lórí ìkànnì wa pé may God bless you sir lórí ọ̀rọ̀ kóòkì. padà ẹ̀yin èèyàn wa ṣé ẹ gbọ́ nǹkan tó sọ ẹ wo bọ́n ṣe yànnà náà rẹ̀ á máa yà wá lẹ́nu pé ṣebí ẹ̀yin náà ẹ mọ bàbá ẹ̀ tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ máa ń jábọ́ lẹ́nu ẹ̀ lóríṣiríṣi àwọn akọni ọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ ká jẹ́ ká máa mú un dání àwọn ọ̀rọ̀ tí bàbá yẹn bá ń sọ ẹ jẹ́ ká máa dì í mú most especially ilé tí fọ́nrán tá a gbé wálé nìyí fọ́nrán ti tè níyì ẹ jẹ́ ká dì í mú dáadáa ẹ jẹ́ ká dì eléyìí tó bá wúlò fún wa ń bẹ̀ ẹ jẹ́ ká mú lò ẹ jẹ́ ká mú lò èyí tó bá wúlò fún wa nínú fọ́nrán ẹ jẹ́ ká mú lò ẹ má jẹ́ ká sọ pé kinní kan ẹ jẹ́ ká dánwò ló bí ìyá àkẹrẹ ẹ ṣe nǹkan sára ó ṣe pàtàkì o ó ṣe pàtàkì ó dùn mí pé nígbà tí èmi wà nílé mi ò mọ nǹkan kan gbogbo òye tó yé mi ń sìn kò tí ì yé mi nígbà náà lọ gbogbo àwọn nǹkan tí a wá mọ̀ léèní kò tí ì mọ̀ ní òye ẹ̀ táwọn èèyàn kan bá ń sọ̀rọ̀ nípa bí akọ́ ń ṣe ògùn gbà máa wò pé kí ló ń ṣàwọn ilé torí mi ò ṣe é rí mi ò ní àdíà ẹ̀ ṣùgbọ́n ti yé mi sìn tí n bá wà nínú Nàìjíríà mo ṣe wà má ti ṣe ara mi má ti gbé ara mi má ní kán sè mí kán gbé mi sínú kòkò kán sè mí kí jiná bẹ́ẹ̀ ni kì í ṣe níbi tí ẹ pé kò sí ààbò àwọn tó ń dáàbò bò yín wọ́n ti àwọn olóṣèlú yìí ni wọ́n lọ ń dáàbò bò kò sí ètò kan wọ́n pẹ̀lú àwọn ará ìlú tó bá jí yín pé wọ́n jí nǹkan kan ṣẹlẹ̀ lọ́sùn lé ní ìsìn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́sùn lé ní bẹ́ẹ̀ ni kò sí ọjọ́ kan tí ẹ ní gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ nǹkan burúkú dẹ̀ ló máa ń ṣẹlẹ̀ ẹ lè gbọ́ pé nǹkan dáadáa kan kó ṣẹlẹ̀ nínú Nàìjíríà ibo lẹ ti fẹ́ gbọ́ ẹgbọ́n nǹkan tí bàbá yẹn sọ ẹ wo ẹ tútù wò ibo lẹ ti fẹ́ gbọ́ pé nǹkan dáadáa kan ṣẹlẹ̀ nínú Nàìjíríà ẹnìkan á máa fẹ̀mí ẹ̀ ṣòfò á máa rìn lójú lásán ẹni tó bá rìn
tó ń rìn ní Nàìjíríà tó ń rìn pẹ̀lú ojú lásán wà láì ní òkú ni ó kàn ń rìn ni ẹni yẹn ti dòkú ó kàn ń rìn ni òkú ó kàn ń rìn ni ó ti dòkú. Fún ìdí èyí ẹ má jẹ́ ká fi ẹ̀mí ara wa ẹ má jẹ́ ká fi ta kàlùkàlù ẹ má jẹ́ ká fi ẹ̀mí ara wa ẹ má jẹ́ ká fi wéwu ẹ ṣoògùn sára ẹ̀yin ènìyàn mi. Mo ti ń kígbe ọ̀rọ̀ yìí ti pẹ́. A máa wò pé kí ló ń sọ tọ̀ tó bá ní kí ni mo ń sọ tọ̀ ó wà lọ́wọ́ mi ò sí nínú Nàìjíríà mi ò sí ní Nàìjíríà o Fúlàní ò lè kò sí Fúlàní yẹn kò sí nǹkan tó wù kó lòún jẹ yó táwa bá mi níbi tí mo wà yìí nígbà tí ò fẹ́ sínwín mo lè rìn lóògànjọ́ òru bó bá ṣe wù inú bá bí mi nísìn máa bọ́ sí ìgboro máa rìn lóòru yìí kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kí la gbogbo ń sọ gan ìtẹ̀ mọ̀kọ́ tí táìmù sọ àti ìṣùṣù tó 10 láwà kò sígbà tó ò lè rìn kò sí nǹkan tó fẹ́ ṣe ẹ́ ẹ̀yin tẹ́ wà nínú ìlú làánú yín ṣe mí ẹ ṣe nǹkan sára o ẹ má rìn pẹ̀lú ojú láńsọ ẹ dira gbé òdira ikú pa ẹ́ ẹ má yẹ kán fi bíbélì kọ̀ọ̀kan tàn ẹ́ jẹ o má yẹ kán fi àlùkùránì kọ̀ọ̀kan tàn ẹ́ jẹ o àwọn tó ní bíbélì tó ní kùránì ẹ gbọ́ mọ́ ṣe ń jà nílùú àwọn Gaza àti àwọn Ísírẹ́lì kí lẹ́ni wọ́n gbójúlé wẹ́pọ̀n tán ní ni o ẹ má yẹ kán tàn yín jẹ o òun tó ọ̀rọ̀ ni mo sọ fún yín àní jù báyìí lọ. God bless you all. Yoruba nation no going back.